Gbogbo ọmọ Yorùbá ẹ fẹ́ ká wo mọ́tò yìí bẹ́ẹ̀ ṣe ń wo yìí wọ́n máa fídíò ara ẹ̀ hand nísìnyí níwọ̀nba ìwọ ọgbọ́n ìmọ̀ àti òye kékeré tọ́lọ́run fún wa nígbà tá a bá kún tán a máa tún ṣe fídíò ẹ̀ tá a bá ti parí gbogbo iṣẹ́ ara ẹ̀ a ṣe fídíò ẹ̀ a send ẹ̀ sí torí bó ṣe rí Ọlọ́run really ran ọmọ Yorùbá lọ́wọ́ kì í ṣe irú tiwa báyìí nìkan àìmọye iṣẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan tó wà ní orí ọmọ Yorùbá tó ń gbà gidi lórí wọn kì í ṣe wípé agbára wa bí kò ṣe oore ọ̀fẹ́ tọ́lọ́run fún ọmọ Yorùbá ìdí nìyí tó jẹ́ pé Yorùbá nation ó ṣe kókó láti tètè jáde kúrò ní ìlú tó ń pè ní nation náà Ọlọ́run adẹ́gbẹ̀ẹ́ àti ìwọlé.